tí ń ṣe ilé tó já sí wípé ẹni tí ń ṣèbéèrè tó jẹ́ àfà á máa bá a wí tá bá ń débi àwọn ìtumọ̀ àbáwọn ọ̀rọ̀ nípa odù kankan yóò máa yé wa. Àwọn àtàrà ilé 13 àti 14 wọ́n fi bí ilé 15 tá a mọ̀ sí Baitul Mizan kó tó wá kan ilé 16 tá a mọ̀ sí Baitul Zawaid. Àwọn ohun téèyàn mọ̀ látara ìmọ̀ Rọ́mùlù pọ̀ tí ò ló ń kà. Yálà wípé a tẹ iyẹ̀pẹ̀ kalẹ̀, a wá fẹ́ mọ̀ wípé iyẹ̀pẹ̀ tá tẹ yìí ṣó sọ̀rọ̀. Ìyẹn ni sídìkù Rọ́mùlù. A máa ń pèsè nìyí ṣé iyẹ̀pẹ̀ tá kọ́kọ́ tẹ̀ yìí ṣó sọ̀rọ̀. Tó bá já sí pé iyẹ̀pẹ̀ yìí sọ̀rọ̀, okay, báwo la ṣe túmọ̀ ẹ̀ fún ẹni tí ó wá ṣe béèrè lọ́dọ̀ wa? Àgbékalẹ̀ nítorí béèyàn bá tẹ iyẹ̀pẹ̀ kalẹ̀, iyẹ̀pẹ̀ ó máa sọ̀rọ̀ fún wa nípa ohun tó jẹ́ mọ́ọ́dí. Yóò sọ̀rọ̀ nípa ohun tó ti kọjá sẹ́yìn. Ó sọ̀rọ̀ nípa mudọ́rìn, ohun tó ń ṣẹlẹ̀ sẹ́ni tó wá ṣe béèrè lọ́wọ́lọ́wọ́ yẹn. A dẹ̀ sọ̀rọ̀ nípa mustakban, ohun tí ó padà ṣẹlẹ̀ sẹ́ni tí ó wá ṣe béèrè. A rí wípé gbogbo ẹni tó bá fẹ́ mọ Rọ́mùlù àfi kó mọ àwọn odù yìí, ó ṣe kókó. A wá rí wípé bí wọ́n bá fẹ́ dààmú èèyàn nínú ayé, ara àǹfà tí ó sọ fún yàn wípé odidi kó kọ́kọ́ lọ há odù ìgbà tó bá tó mọ odù. Ẹlòmíà máa lo oṣù 6, ẹlòmíà máa lo oṣù 3, ẹlòmíà máa lo oṣù 2 bọ́lọ́run bá ṣe ṣàánú èèyàn sí láti fi há odù. Bẹ́ẹ̀ sì ni béèyàn bá mọ ìjìnlẹ̀ ẹ̀kọ́ yìí, béèyàn bá mọ ìjìnlẹ̀ ìmọ̀ yìí, wàá mọ̀ wípé àwọn odù yìí gbogbo ẹ̀ pátápátá ló ní kọ́ídà tí wọ́n fi bí. Béèyàn bá ti mọ kọ́ídà tí wọ́n fi bí odù yẹn, kò ní nira fún yàn láti mọ̀ wípé bí ó ṣe yẹ kí n ṣe àgbékalẹ̀ odù yìí lẹ́ẹ̀kankan lélẹ́yìí. Mo sọ lẹ́ẹ̀kan, mo níyẹ̀ pé ó máa sọ̀rọ̀ nípa ohun tó ti kọjá, yóò máa sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀, yóò sì máa sọ̀rọ̀ nípa ohun tí yóò padà ṣẹlẹ̀ sóní ìbéèrè. Bó láti ṣàgbékalẹ̀ yìí nínú àwọn kan tá a tún mọ̀ nínú yẹ̀pẹ̀, òun náà ni wípé tá bá wo àwọn ẹni tó ṣe béèrè, bóyá èèyàn wá béèrè lọ́wọ́ wa. Ìbéèrè tẹ́ni yìí béèrè nínú yẹ̀pẹ̀, ó ní bó ti ṣe lè mọ̀ wípé ṣé ẹni yìí ṣó ń béèrè fúnra rẹ̀ ni. Wàá mọ bó ṣe fẹ́ direct ìbéèrè ìdáhùn sí ọ̀dọ̀ ẹni yẹn, àbí ó wá bá èèyàn kan béèrè lọ́dọ̀ wa. Ìmọ̀ yìí náà yóò jẹ́ ká mọ̀ wípé ó ní bá a ti ṣe ń ṣe àgbékalẹ̀ rẹ̀. Nínú tó tún jẹ́ ọ̀ranyàn istikhraju dọ̀míìrù, àníyàn ó ní ìbéèrè, ó ní bí wọ́n ṣe máa ń yọ. Ó ní àwọn òfin tí wọ́n gbé kalẹ̀ wípé tó bá fẹ́ mọ dọ̀míìrù, àníyàn tẹ́ni tó wá béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ yàtọ̀ sí ilé tá a pè sí Baitu Sa'il, ilé tí ó fẹ́ máa sọ̀rọ̀ nípa àtẹ́lẹwọ́ oníbéèrè yẹn. Yàtọ̀ sí yẹn, ó ní bí wọ́n ṣe máa ń yọ dọ̀míìrù nínú Rọ́mùlù tí wàá mọ̀ wípé ẹni tó dà níyàn níwájú rẹ̀ yóò nǹkan báyìí láníyàn yẹn sọ. Ó wá ní bí wọ́n ti ṣe ń kà á, ó ní bí wọ́n ti ṣe ń kà á. Àwọn odù wo lodù Sẹ̀ríndí, àwọn odù wo lodù Nàísí, àwọn kọ́lọ̀ wo ni ó bá odù kankan lọ. Kódà wọ́n ṣàgbékalẹ̀ odù kankan pẹ̀lú àwòrán ọmọ ẹ̀dá ènìyàn. Èyí tó di orí mú, èyí tó di èjìká, èyí tó di bàbáráàdì, èyí tó di ẹsẹ̀ mú. Bẹ́ẹ̀ náà la máa rí nínú àwọn odù tó já sí wípé a ní odù tó já sí wípé akọ ni wọ́n, tí ó máa júwe wípé bóyá nínú ìbéèrè iyẹ̀pẹ̀ ń tọ́ka èèyàn kan fún wa láàfin mọ̀ pé ṣé ọkùnrin ló ń sọ̀rọ̀ nípa ni àbí obìnrin. Àwọn odù tó jẹ́ akọ wà, àwọn odù tó jẹ́ abo wà. À ń ṣe eléyìí, a fi ń palẹ̀mọ́, a fi ń ṣe bí introduction sí ìmọ̀ yìí. Gbogbo àwọn ọmọ tá à ń lé kalẹ̀ yìí láàmúlẹ̀ kankan tá a sì máa ṣàlàyé fúnra wa. Ẹ má gbàgbé láti follow page yìí o. Ọlọ́run kún ẹnì kankan wa lọ, ká sì gbìyànjú ká máa share àwọn fídíò wa yìí. Kọ́lọ́n kí ó ṣàlékún mímọ̀ fẹ́nì kankan wa. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.